Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jáléjáko níkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì KAFTAN tẹlifíṣàn gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán gbèrè. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. KAFTAN tẹlifíṣàn Yorùbá. Àwòdì wá lọ sí bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún. Ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenka. KAFTAN tẹlifíṣàn Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Etí mọ́mọ́ rìnrìn kàṣàkàṣà bí Yorùbá bá ti sọ wípé àwọn dóde eré báyìí bẹ́ẹ̀ni eré náà nìyẹn máa ń ṣe eré ti bẹ̀rẹ̀ Yorùbá bá sì sọ pé àwọn dẹnu iṣẹ́ iṣẹ́ ni wọ́n ṣe àwa dẹnu iṣẹ́ báyìí ní ìsìn kò ṣeré ní KAFTAN iṣẹ́ ni ni ó lágbára àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ mọ́júmọ́ gan iṣẹ́ yìí ni àbí Yorùbá sì ti sọ pé iṣẹ́ ìpọ̀ ọmọ àbí iṣẹ́ ní pààyàn iṣẹ́ ní àwọn ìdí a máa jẹ́ kó rẹ̀yìn bí bá sì rẹ̀yìn èyí ó sàárín nǹkan jẹ ó sọ̀rọ̀ ní sórí nǹkan kan ṣe rárá lọ ebi ní òpẹ́ tí ò bá tiẹ̀ ṣiṣẹ́. Bá ṣe pé wọ́n sọ fún wa. Ìyẹn ní ká sọ fún wa lórí ìgbéyàwó ráyìn náà. Ó ga jù. Ẹ̀rọ tí wọ́n ti yẹ. Láti ǹjẹ́ ó ń bìzàbìzà. Ó ń bìzàbìzà. Ó ń bìzàbìzà sí ìṣiṣẹ́. Ó ga jù. Lọ́wọ́ ẹ̀rọ akẹ́kẹ́ ṣàánú wa. Ó sì tún lẹ́nu. Gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé rẹ̀. Àríwọ̀nù. Oṣù kẹta. Oṣù kẹta lọ díẹ̀ díẹ̀. Àdájọ́ wọlé oṣù kẹta. À á ṣètò ìdìbò. A ṣe. Bẹ́ẹ̀ ni bá bá kọ̀. Létò ìdìbò táwa ti parí. Àbí. Láti sọ pé tó bá ti fẹ́ ṣe báyìí lẹ́sìn. Nínú ẹ̀rọ àwa aláṣẹ. Àwa ìgbìmọ̀ aláṣẹ. Ó ga jù. Adepeju. Dókítà. Ní ìmọ̀bọ̀ yóò ti gbọ́ o. Pé kí ni? Ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ẹlẹ́pàá ń bẹ̀. Náà wọ́n ti ṣe ìkìlọ̀ o. Ìkìlọ̀ kí wọ́n sì ṣe. Wọ́n ní gbogbo ẹ̀yọ́ ní POS. Tẹ́ ń ta owó náírà. Tẹ́ ń sanwó náírà ń ṣèkúṣe. Bọ́wọ́ bá tẹ̀ yín. Ẹni yóò ṣe wọ́n fi mú kàtà òfin. Tèmi sọ lọ́wọ́. Jẹ́ ìyẹn wọn ní sí. Inú ìròyìn Daily Post lọ́wọ́ láàárọ̀ yìí. Lójú ìròyìn KAFTAN Post ẹlọ́gilé ẹjọ́ táwọn gómìnà APC pé tako àtúnṣe náírà tí CBN ṣe kò lẹ́sẹ̀ ńlẹ̀ bí tí wọ́n mọ ẹnì kan sọ bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀. Ìjọba àpapọ̀ ń wọ́gi ilé ìdájọ́ ilé ẹjọ́. Bẹ́ẹ̀ni ilé ẹjọ́ gíga. Kì í tó wá ṣe ilé ẹjọ́ yẹpẹrẹ ilé ẹjọ́ gíga. Ilé ẹjọ́ gíga. Bẹ́ẹ̀ni Supreme. Ilé ẹjọ́ tó ga jùlọ. Bẹ́ẹ̀ni lórílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ni ìjọba àpapọ̀ wá ń wọ́gi ilé ìdájọ́ rẹ̀. Ó ní agbára. Orílẹ̀-èdè Nàìjíríà lára. Ọlọ́run ṣàánú wa. Bẹ́ẹ̀ kò jẹ́ tó ga jù fún lọ náà máa ń sọ. Kí wá ló wá ń ṣẹlẹ̀ lásìkò yìí? Ẹja gbé bísímìláì ọjà ẹja gbé bísímìláì rahmani rahim alhamdulilayi rabbil alamin arahmani rahim maliki yamidin iyaka na'budu wa iyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Àmín. Àti kéyìn ká fún àwọn ìjọba wa. Káwọn ṣe kú ṣe. Nínú ìròyìn Daily Post lórí ọ̀rọ̀ olówódé tó níjọba wọn takún wọn láwọn ọgbà yìí. Bẹ́ẹ̀ lèmi náà wà. Bí ọjọ́ bá pé nípínlẹ̀ Ondo tí mo gbà lọ báyìí gbogbo àwọn ilé ìfowópamọ́ wọ́n bá ń tilẹ̀kùn o wọ́n ń tilẹ̀kùn lọ́kọ̀ọ̀kan. Kí ló ṣe wọ́n? Aláwọ̀ ń bẹ̀rù ni o wípé kí wọ́n má lọ ṣe àkọlù táwọn kọlọ́wọ̀n ṣáàánú nílé ìlú ìpínlẹ̀ Olúfẹ́mi Ẹkúndayọ̀ Adégúnlẹ̀ báyà bàbá náà wọ́n wù àwọn kọlọ́wọ̀n ṣáàánú. Ọ̀fẹ́ láwọn fẹ́ daṣẹ́ lẹ̀ pátápátá. Ṣé Olúfẹ́mi Ẹkúndayọ̀ àbí àwọn òṣìṣẹ́ báńkì ni? Ẹ̀mí ò já nítorí. Ọlọ́run fẹ́ daṣẹ́ lẹ̀ pátápátá báwo ni wá bíṣẹ́ mọ́ torí ìkọlù náà. Ẹbí àbáwá wá bí sẹ́wọ́n bó làwọn ò tì mọ ẹrú gbà. Wọ́n fẹ́ gba owó lánàá. Ẹ̀jẹ̀ ń sọ pé kò rí ìlì ó rí ìlì o. Mo fẹ́ bẹ́ẹ̀ yàn kan gbowó lánàá. 20,000 ni wọ́n ní kí n bá wọn gbà. Wọ́n ṣe bíi tèmi. Bẹ́ẹ̀ sọ fún yín. Àbí
ẹgbẹ̀rún mẹ́rin ni ẹ gbà lórí ẹ̀. imagine ẹgbẹ̀rún mẹ́rin. ẹgbẹ̀rún 4,000 naira ni ẹ gbà nínú 20,000 naira. onímọ̀ fẹ́ gbowó láàárọ̀ ẹgbẹ̀rún méjì wọ́n gba 500 naira. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ìyóò tún burú bẹ́ẹ̀. láàárọ̀ pẹ̀lú ẹ̀bẹ̀. ìjọba kun òun fi 500 naira 2,000 naira láàárọ̀. má bínú o ẹnìkan tiẹ̀ tó ń sọ fún mi láàárọ̀ yìí lára wa ń bì yẹn ó ní ìyẹn hope kọ́nu ó lóun fẹ́ ra 2,000 naira àbí tó kù rírà báyìí ni ó lóun fẹ́ ra ẹgbẹ̀rún méjì wọ́n lẹ́gbẹ̀rún kan lòun ó rà. ẹgbẹ̀rún méjì. ó fẹ́ fẹ́ ẹgbẹ̀rún kan ra ẹgbẹ̀rún méjì mo ní ha. ìyẹn tún lè kódà Àbújá wa yìí náà. lábùjá yìí náà ní ẹgbẹ̀ta náírà wọ́n fi ń gbé ẹgbẹ̀rún kan. wọ́n fi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira ó fi gba ẹgbẹ̀rún kan bẹ́ẹ̀ gba 1,000. lórílẹ̀-èdè ní Àbújá. a nígbà téèyàn kan tiẹ̀ kọ́kọ́ sọ pé òun lọ gba ẹgbẹ̀rún kan o nígbà tí wọ́n fún un ní ọ̀ọ́dúnrún náírà. wọ́n ní kí ni ọ̀ọ́dúnrún náírà ló fi gu gẹ̀gẹ́ nílé. ẹ má bínú ọlọ́gbẹ́ ẹgbẹ̀rún kan ọlọ́run fún ọ ní ọ̀ọ́dúnrún ìyẹn ni pé oní POS òun gba odidi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà sọ́wọ́ àṣẹ ìrí wípé ó jẹ́ ọgbà mi nínú jẹ́. olówó gan kò láǹfààní lórí owó ẹ̀. ẹ má bínú ẹ bá kún báwa bá wí ní ìsìn ẹ pàdé. a sì gbọ́dọ̀ wí. a sì wí. torí kìíní ti ń kọjá àfẹnusọ. ó ń kọjá àfẹnusọ. ẹ dákun ṣé báǹkì náà ọ̀dà ìjọba àpapọ̀ Central Bank of Nigeria nínú báǹkì àgbà nílẹ̀ wa bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ bá sọ pé ẹ̀rí ẹgbẹ́ kẹ́mi ò fún ilé rí àrídájú èmi ò mú yín lọ bí tí mo ti gbowó lánàá ẹ wà dúró irú àtúngbowó ń sojú yín kẹ́ ẹ wá lè mọye tí wọ́n gbà àní wọ́n ń ta owó yìí fún wa ni a sì sọ wípé ẹ̀yin tẹ́ ẹ ní POS yìí ẹ rántí àtúnbọ̀tán ẹ̀yin tẹ́ ẹ ń ta owó fún wọn ní báǹkì ẹ rántí àtúnbọ̀tán tó jẹ́ wípé ibi ìnira ọmọlàkejì ilẹ̀ yìí wà láàyò láti fi ṣararin dín ẹ bá àárọ̀ bá da ọ̀sán ńkọ́ alẹ́ ńkọ́ ẹ sì mọ̀ wípé bá kèrèmọ̀jọ́ bá ṣe kinní kan bá fi kanlẹ̀ báyìí yí kanlẹ̀ padà ní kíni ẹ rọra yóò tán tí tán léegun ọdún ọmọ alágbà ọ̀padà lọ yàn ká yóò lọ jẹun. ó di dandan. àmì kiri bí gẹ̀lẹ̀dẹ́ ti dópin ìran tó ó wòran gẹ̀lẹ̀tẹ́ tán ó tún wò mí ìjọba ní kíni. ẹ má gbàgbé wípé ẹni tó fàárọ̀ kọ́rọ̀ jọ kò dájú pé yóò bọ̀sán lò ó débi pé yóò tiẹ̀ rí lò rárá. Àbà ẹ má bomi ìnira fún wa ṣé bẹ́yìn ọ̀dọ́ tẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ àbí sárúgbó ní ṣe POS àwọn ọ̀dọ́ bẹ́yìn ọ̀dọ́ tẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ rúùlù orílẹ̀-èdè rí àwọn ọ̀dọ́ wá da orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà ẹ pẹ̀lẹ́ o ṣé bẹ́ẹ̀ ṣe náà rí lọ́la. òró gangan là bá kinní kan ní Yorùbá sọ ẹni tí máa ń bomi ìnira fọmọ orílẹ̀-èdè Nàìjíríà mu kóun náà máa rántí pé ilé ò jìnnà sóun náà ní kíni kọ́lọ́hún ọ̀ṣàánú nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ àìkú òǹbẹ̀ orí ọ̀rọ̀ owó náírà náà láṣẹ bẹ́ẹ̀ tá a wà níṣẹ́ lórí ọ̀rọ̀ à ń fura sí ni báyìí tí ìbẹ̀rùbojo tó sì wà á ṣe bẹ́ẹ̀ tó ń lọ sọ́tún lọ sósì bó ti jẹ́ pé Màlàmí Abubakar Màlàmí náà lọ́tàkó El-Rufai àtàwọn míì kọ́lọ́wọ̀n dákun kọ́ ṣàánú wa o. lójú ìròyìn The Nation àjọ IMF ní àwọn fẹ́ra mọ́ ìdájọ́ ilé-ẹjọ́ Supreme ní orílẹ̀-èdè wa lórí ọ̀rọ̀ owó náírà tí wọ́n ní kò gbọ́dọ̀ sí gbèdéke kankan tí ó ṣẹlẹ̀ lọ́la. bẹ́ẹ̀ ni èmi aṣọ kìíní kan jẹ̀ta aṣọ lánàá pé bá a bá ń sọ̀rọ̀ nípa gbèdéke tá a bá fẹ́ kí kinní yọ̀ tẹ̀ wájú lóòótọ́ kọ́ wá sópin ní ọ̀dà. kọ́ wá sópin ni. torí nǹkan gbé nǹkan hánu. bẹ́ẹ̀ni. ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ṣé better life kọ́ better life ni. 50 naira. 50 naira. bẹ́ẹ̀ni. eléyìí tí yóò ṣe lọ ga báyìí nígbà tá a fẹ́ gba 5,000 50 náírà ṣe lọ ga báyìí nígbà wa gba 50 náírà ní ẹ fún wa nígbà wa fún wa tán nígbà tá a wà lọ náwó ọ̀hún nínú 50 náírà ọ̀hún nínú 5,000 ọ̀hún àní eléyìí tí ọ̀dà ń bẹ̀ ó lé 25. àbẹ́rẹ́ nǹkan kí wàá láǹfààní. inú báǹkì náà wọ́n sì ti kówó ìgbàdì
kì í ṣaráàlú ló náwó kì í ṣaráàlú báńkì ẹ rí wípé àwa là ń fúnra wa lómi ìnira mu lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ tó wá kà náà lèmi náà sí wà lórí àyípadà owó orílẹ̀‐èdè wa Nàìjíríà ọmọ àṣàkóbá báwo olóṣèlú ọmọ àṣàkóbá báwọn ẹjẹ bẹ́ẹ̀ rà bó kíni kódà ọ ṣàkóbá fún wọn jàwọn mẹ̀kúnnù lọ èmi kọ́ ọmọ sọ bẹ́ẹ̀ Ezekome náà lọ sọ láàárọ̀ yìí. lójú ìròyìn KAFTAN Post àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC ló gba àwọn ọmọ Nàìjíríà kalẹ̀ lọ́wọ́ ìṣòro pẹ̀lú ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ yìí èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló sọ bẹ́ẹ̀. wípé àwọn gómìnà mẹ́ta tí wọ́n wọ́ ìjọba àpapọ̀ lọ sílé ẹjọ́ báwọn náà gbọmọ Nàìjíríà sílẹ̀ bẹ́ẹ̀ ni. kọ́lọ́wọ́n ṣàánú wa ni nǹkan ọkàn tèmi mọ̀ ní wípé àtànámànà kò tátò ní múnà ní kíni Yorùbá léèyàn ìdẹ́rù kínní kan ńlá bá arúgbó ní kíni níbi tí adé lónìí ọ̀pẹ títí arúgbó kò lè tó gbà ayé ẹ̀ ti bí ìgbà tá a ti ń jìyà bọ̀ kò lè ṣe bẹ́ẹ̀ ìgbà tá a tún jẹ ó tó lè ta ti ń jẹ bọ̀ ó ti ń lójú ìtù fún pé tégbò bá ti ń débi tí ẹ̀gún bá ti ń débi yúùṣ ó fẹ́ yọnu yóò bá ṣe tán pé ó ti tán tí ó yọnu èmi mọ̀ pé àtijọba àpapọ̀ tí ń bẹ lóde lónìí àti ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ wa àtàwọn adarí tí wọ́n jẹ́jẹ́ gúdú jẹrá gbogbo wọn pátápátá náà lọ́jọ́ mélòó nílé ayé tọ́jọ́ pẹ́sẹ̀ mẹ́fà tó díẹ̀ yìí. nínú ìwé ìròyìn KAFTAN Post ń ná wa a ò ní olùdíje kan tó jẹ́ wípé a yàn gẹ́gẹ́ bí ààyò a sì yan ẹgbẹ́ òṣèlú kankan gẹ́gẹ́ bí ààyò INEC ní àjọ elétò ìdìbò ní wọ́n sọ bẹ́ẹ̀ kí sì nìdí tí wọ́n ti sọ bẹ́ẹ̀ ó di ní ìròyìn. lójú ìròyìn KAFTAN Post àwọn wa Ṣèyí Mákindé ni kò jẹ́ kí Ìbàdàn ti gbóná fún ìwọ́de àìsí owó ti ṣàkóbá fún okòwò wa púpọ̀ èmi kan mo sọ bẹ́ẹ̀ àwọn aráàlú ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn náà sọ bẹ́ẹ̀. kí bàbá ó sì máa pàrọwà torí kò sí lọ́wọ́ àwọn gómìnà ẹ má jẹ́ àparọ́ fúnra wa ọwọ́ wọn kọ́ ló wà ó jagbára wọn lọ àmọ́ n tí wọ́n lè ṣe òun náà ni kí wọ́n pe ẹjọ́ tí wọ́n sì ti pè wọ́n bí wọ́n bá ti wá pàrọwà fún wa ẹjọ́ wa náà ò ṣe bẹ́ẹ̀ ká máa gbọ́. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn náà ló ti ṣe ìfiléde orúkọ àwọn alága àwọn akọ̀wé àti àwọn adarí ìyún board of member fún Local Education Authority ìyún àjọ ilé tó ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ níjọba ìbílẹ̀ gbogbo nípínlẹ̀ Ògùn ẹ lọ wo ọkọ̀ yìí ńbẹ̀. bẹ́ẹ̀ ni lójú ìròyìn Daily Post ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Kaduna ẹ má ṣe kópa nínú ìwọ́de kankan lórí ọ̀rọ̀ owó náírà gómìnà ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ló pàrọwà bẹ́ẹ̀. ọ̀dà nínú ìwé ìròyìn pọ́ǹsì ẹ̀ jáde láàárọ̀ yìí jọjọ́ mọ̀ pé pínlẹ̀ Kánò nìkan Jigawa nìkan àtolúlulẹ̀ wa iná ni wọ́n wà nírọ̀ra láti lè ṣètò ìdìbò kí foundation lọ sọ bẹ́ẹ̀ ẹgbà kí ni ìdí. àwọn ìpínlẹ̀ tó kù náà wọ́n wà nírọ̀ra láti ṣètò ìdìbò ìdìbò yìí a ṣe dandan lójú ìròyìn KAFTAN Post ètò ìdìbò ọdún 2023 kò ní lulẹ̀ àti yanjú àwọn ìṣòro tó kojú wa èmi kan mo sọ bẹ́ẹ̀ àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC ló kéde bẹ́ẹ̀. tọ́ nínú ìwé ìròyìn pọ́ǹsì tó pọ́ǹsì ẹ̀ lórí ọ̀rọ̀ epo mo ṣe bẹ́ẹ̀ tí mo ṣe mọ̀ pé èyí tí gúgú ń sọ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà bí ìjà ni à ń jà fẹ́po à ń jà fowó náírà à ń jà fọ́nà tí ọ̀dà à ń jà fún náà tí ọ̀dà kọ́lá èèyàn tó ń jà fẹ́ mi ara ẹ̀ ẹ̀rọ ìbí ìsìnkú á sí ọ̀rọ̀ bí ìjà ni Màsárì iná ló ti lọ bá IPMAN o ìpè tó kẹ́ ẹ lè wá yanjú sórí ọ̀rọ̀ epo tó wọ́n kókó ní Katsina yìí kan ní kódà tó. ó sì ń fa pressure. pressure wa ẹsẹ̀ bọ́lẹ̀ pressure tó ti wà. epo kan ò sí sọ lásìkò. ẹsẹ̀ bọ́lẹ̀ pressure ti wà. kọ́nà bá àyànjú ẹ̀. àmì dókítà. you know when we talk about ẹsẹ̀ bọ́lẹ̀ ní pressure ti wà. àdáyé kìí kan púpọ̀ àdáyé ara rẹ̀ àti èjì ẹni ẹlẹ́ni ọmọ ọlọ́mọ ni ọlọ́mọ lára
owó àtiwé ká ní òkà lára owó àtiwé lọ́mọ èèmọ̀ politics wọ́n bá tẹ̀wá mọ̀ politics èèmọ̀ ti Nàìjíríà inú kan bẹ́ẹ̀ lọ́mí lò ẹ̀mí ọlọ́ni ọ̀yà sí ìjẹ̀sí Yorùbá ó wọ̀ lára ni. nínú ìwé ìròyìn Punch tó pàṣẹ ẹ̀ jáde láàárọ̀ yìí gbọ́ràn sí àṣẹ ilé ẹjọ́ lẹ́nu náà kí ló ṣẹlẹ̀ Ọlámipẹ̀kun náà ló sọ bẹ́ẹ̀ fún alága àjọ EFCC ọjọ́ tó bá mi lójú jẹ́. lójú ìròyìn The Nation tó jáde láàárọ̀ tòní Àtíkù Abubakar ṣe ìlérí láti ṣí àwọn ẹnubodè ilẹ̀ Nàìjíríà ó tún ní òun yóò ró àwọn obìnrin ilẹ̀ yìí lágbára bí ó bá fi di ààrẹ ilẹ̀ yìí lójú ìròyìn The Nation lẹ́tì ìròyìn náà kà. ọ̀dà nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ ìdádúró lórí àwọn ìwé ìrìnnà tí ń pè ní pásípọ̀tù kọ́nù ilé ẹjọ́ náà ni ó gbé ìgbẹ́jọ́ kalẹ̀ tako iléeṣẹ́ wọléwọ̀de orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọjọ́ keje oṣù kẹta ọdún tá ń bẹ ńbẹ̀ yìí. lójú ìròyìn The Guardian àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP márùn-ún tí a mọ̀ sí G5 ti pínyà báyìí o ó sì ṣeé ṣe kí wọ́n ṣe àtìlẹ́yìn fún àwọn olùdíje ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìbò kù ọ̀la. bẹ́ẹ̀ ni kò sí ní tọ́pẹ́ lọ títí náà Yorùbá sọ pé ogún ọmọdé ìṣeré fógún ọdún wọn lè ṣeré fógún ọdún wọn lè máa pàdé lẹ́yìn ogún ọdún àmọ́ kí wọ́n máa ṣeré papọ̀ fógún ọdún kò ṣeé ṣe kálukọ́ padà lọ bẹ́ẹ̀ títí. ni inú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí jẹjẹ mọ̀ wípé ẹbí gómìnà ìpínlẹ̀ Kogi kan àti àwọn míì náà ni wọ́n ti fi ṣùkú òfin gbé o lórí ìpa owó òlù ní pọ́npọ́ owó ọ̀hún ni wọ́n sọ pé ó tó 3 billion naira bílíọ̀nù mẹ́ta. tọ́yányán owó òlù lẹ́ni tí ò sí ń jọra ó ga lágbára pọ̀. lójú ìròyìn Daily Post iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí kìlọ̀ lòdì sí ìwọ́de ní ìpínlẹ̀ Anambra àti ìpínlẹ̀ Kwara. nínú ìwé ìròyìn Daily Post ó bà wá nínú jẹ́ ìròyìn ọ̀hún ní nkọrin pé àtìgbé máa relé ebi ò pa mí láàárọ̀ yìí àtìgbé máa relé màmá Fúnkẹ́ Akíndélé o àtìgbé máa relé wọn wá fi ayin ara sí bọ̀ mo fẹ́ fi yín sí àmọ́ ẹnu mi ò sí láàárọ̀ yìí oúnjẹ ò fẹ́ lọ nígbà tí mo gbọ́ ìpapòdà màmá tó bí Fúnkẹ́ Akíndélé ìròyìn Daily Post lọ́wọ́ láàárọ̀ yìí ó ní agbára ló sì nílò màmá jù bẹ́ẹ̀ ni arábìnrin Fúnkẹ́ Akíndélé kí Ọlọ́run kó fi ọ̀run kẹ́ màmá Ọlọ́run kó wá dúró tì ọ́ Ọlọ́run dúró tìrú wa yìí láti ìgbà kékeré tí ìyàwó ti papòdà ìwọ náà ti join league wa ní alássociation alẹ́gbẹ́ irú àwa báyìí àwa làárẹ̀ torí ẹni tí ọba mọ ń gbàyà yẹ lọ́gbọ́dọ̀ sàárẹ̀ kò mọ tèstì rárá àmọ́ lágbára Ọlọ́run tó dúró tìrú wa yìí tá a fi débi tá a dé Ọlọ́run ọba wa dúró tì í tó àkókò yìí lè nílò ìyá yín jù Ọlọ́run wà ní jẹ́ kí ó jẹ́ àkúfà màmá Fúnkẹ́ Akíndélé tó sì lọ ẹ bá mi kí màámi bẹ́ẹ̀ bá dọ̀hún kọ́lọ́hún wá tẹ yín sáfẹ́fẹ́ rẹ̀ kọ́lọ́hún mú èpè burúkú kúrò lójú màmá. lójú ìròyìn Daily Trust tó jáde láàárọ̀ tòní ní ìròyìn yìí wà ìpínlẹ̀ Benue ṣe àkọsílẹ̀ ikú àwọn èèyàn méjì àti àwọn 17 mìíràn látàrí àrùn ibà lásà. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ Turkey mo gbà lọ o orílẹ̀-èdè Turkey ẹ mọ̀ pé mò ń sọ̀rọ̀ lórí ẹ̀ Turkey àti Syria ìrọ́kẹ̀kẹ̀ ilẹ̀ yìí ìrúsókè ilẹ̀ tí wọ́n pè ní earthquake náà ló jẹ́ pé àwọn tó ti gbẹ̀mí wọn báyìí wọ́n ní ó ti tó 12,000 ẹ dákun ẹ̀yin ọmọ wa tẹ̀ ń bẹ ní Turkey ẹ kúrò ní agbègbè ibi tí ìrúsókè ilẹ̀ yìí tó ti ń wáyé ẹ dákun àbẹ̀yìn lóhùn níjà fojú sunkún ẹnikẹ́ni agbára Ọlọ́run bá mi bá àwọn tó ń sì ti gbẹ́mí mì látàrí ìṣẹ̀lẹ̀ aburú yìí Ọlọ́run dákun kó bá wa rọ àwọn ẹbí wọn lọ́kàn kó sì kó bu ìpẹ́ẹ́rẹ́ sójú àwọn tí wọ́n ti lọ a dúpẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà pé irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ àwọn adarí wa ni wọn àwọn adarí wa nìkan ni
àtàwọn ọmọ ẹ̀yìn náà. Tiwa náà wà lára wa. Tiwa ló burú jù. Àwa náà là ń ta owó. Àwa náà là ń di adarí. Kọ́lọ́hun dákun. Kọ́run kó máa tẹ̀wájú láti máa ràn wá lọ́wọ́. Ó jẹ́ ohun tó bà ní nínú jẹ́. Kọ́lọ́hun ṣàánú wa. Lójúwé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ tòní, àwọn olóṣèlú ilẹ̀ Nàìjíríà rí ètò ìdìbò ọdún 2023 yìí gẹ́gẹ́ bí bóòbá ọpá bóòbá òbú lẹ́sẹ̀ èmi kan mo sọ bẹ́ẹ̀. Ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ alága àjọ elétò ìdìbò ilẹ̀ yìí Àtàrí Jẹ̀gá ló sọ bẹ́ẹ̀. Nínú ìwé ìròyìn Daily Post, nínú ìwé ìròyìn Punch, nínú ìwé ìròyìn KAFTAN Post láàárọ̀ yìí, èmi ò máa sọ wípé mo fẹ́ ra kíndìnrín nínú ọkàn kíndìnrín wọn sọ pé mo fẹ́ ra kíndìnrín o Ìkórèmàdù náà ló sọ bẹ́ẹ̀ fún ilé ẹjọ́ ní UK. Lójú ìròyìn Daily Post bí ó tilẹ̀ jẹ́ pé ètò ààbò kò tí ì múnádóko ètò ìkànìyàn yóò wáyé síbẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà èmi kan mo sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ yìí Ọ̀gágun-fẹ̀yìntì Babangana Muguno ló sọ bẹ́ẹ̀. Nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ ìpínlẹ̀ Abia mo gbà lọ ìjọba ìpínlẹ̀ Abia ní sọ pé àwọn ò mọ nǹkan kan o nípa ìwúyè eléyìí tí wọ́n sọ wípé wọ́n ṣe wípé kò sí ti ń jẹ́ Emirate Council kankan níbi kankan kọlẹ́wọ̀ ẹ̀dá nípínlẹ̀ Abia Abia náà ń ṣe ń bẹ̀ kí ni Emir ń ṣe ní ilẹ̀ Igbo kọlẹ́wọ̀ ẹ̀dá kọ́ sàánú wa ni. Nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ ìbákan náà lórí ọ̀rọ̀ ètò ààbò jẹjẹ mọ̀ wípé àwọn wọ́ọ̀dù mẹ́rìndínlógún ní 16 náà ni wọ́n wà nínú ewu nípínlẹ̀ Zamfara yìí ní ẹkùn àríwá Zamfara yìí fọ́rọ̀ ètò ìdìbò tí ń bọ̀ yìí ẹgbẹ́ òṣèlú PDP náà lọ sọ ọ́ láàárọ̀ yìí. Ó kùn bí o ní ìpínlẹ̀ Kogi náà ni mo wà níbi tí KENW bí wọ́n ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe laago síta pé ìjínigbé yìí eléyìí tó ń wáyé ní Ọlámábòrò náà ló ṣe bẹ́ẹ̀ tó pọ̀ jù ẹ bá wà dínkù ọ̀rọ̀ ètò ààbò ìnìyí ń láre kọ́lọ́hún wọn dákun kó ṣàánú wa ẹ wá dákun ẹ̀yin ìjọba wa ẹ má gbàgbé nǹkan kan ó ti wá dàbí ẹni wípé ọ̀rọ̀ owó náírà yìí náà ló wá borí gbogbo nǹkan. Kódà ó ju tepo lọ. Ó borí epo ó borí ọ̀rọ̀ ètò àwọn wọ́n ń jiyàn gbé síbẹ̀ o wọ́n ń pààyàn síbẹ̀ o àmọ́ ń tọ́ka gbogbo ìlú ó borí gbogbo bí nígbà ọ̀dà wọ́n jiyàn gbé àwọn ajínigbé gan òróró gbà. wọn ò rí gbà ó dásìkò yìí. wọn ò rówó gbà wọ́n kàn ń gbẹ̀mí àwọn ẹni ẹlẹ́ni ẹ dákun ẹ bá wa mú ètò ààbò wa lọ́kùnkúndùn. ó nípọn sí i. tó máa ń yà èmi lẹ́nu ni wípé nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá gan ò bá bọ̀wọ̀ fófin. àbí. kọ́lọ́wọ́n dákun kọ́ sàánú wa ẹ bọ̀wọ̀ fáṣẹ ilé ẹjọ́. bó làwọn aráàlú ṣe fẹ́ bọ̀wọ̀ fún. bó ni ó ṣe bọ̀wọ̀ fún àti pé bó láti ẹ̀ṣẹ̀ wá ní àǹfààní láti ní ìgbẹ́kẹ̀lé. ẹ dákun. nínú àwọn agbófinró wa. ẹ dákun bẹ́ẹ̀ sì rèé Adepeju. dókítà. a ní àwọn agbófinró tó jẹ́ wípé àtayé wọn àtọ̀run wọn wọ́n fi jí orílẹ̀-èdè Nàìjíríà. bẹ́ẹ̀ni wọ́n sì ń sin tọkàntọkàn. wọ́n sì ń sin tọkàntọkàn. ẹ má bàṣẹ́ àwọn wọ̀nyí jẹ́. bẹ́ẹ̀ni kí wàhálà àwọn máa jà sásán. kí wàhálà àwọn máa jà sásán ẹ dẹ̀yìn lẹ́yìn ìwà àbàjẹ́. bẹ́ẹ̀ni kọ́lọ́wọ́n dákun kó ṣàánú wa ẹ jẹ́ àdókè lọ́hùn bá a bá padà dé ká máa wá ka ìròyìn ọ̀hún ní ràbájì gan ní skunkẹ́lẹ́ tòótọ́ ní tọ̀tọ̀rí tọ̀tọ̀rí ní firigidi fìrí à ń lọ à ń bọ̀ àti ìdè. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ojúmọ́ ayọ̀ ojúmọ́ ire ojúmọ́ ìdùnnú ojúmọ́ àlàáfíà olúmọ àníyàn ẹ̀yìn nìkan ní KAFTAN TV Yorùbá lórí ètò yín ètò wa ètò ǹjẹ́ ti gbọ́ ẹ ti mọ̀ wá pé lórí ètò yìí náà ni a ti máa ń ka ìròyìn lọ́lọ́kan òjọ̀kan nípa ohun tó ń lọ pátápátá lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́rọ̀ ẹ̀ka ètò ààbò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ìlera òṣèlú gbogbo ẹ̀ náà ni a máa ń mẹ́nubà lórí ètò yìí tẹ̀sí máa ń ní àǹfààní láti pè wọlé sórí ètò kẹ́ bá wa dá sí àwọn ìròyìn tí a máa ń kà lórí ètò yìí orúkọ mi náà yí padà Adepeju Adegbite ọmọ onílé Èjìgbò mẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí náà ló ń kí yín káàbọ̀ sórí ètò ǹjẹ́ ti gbọ́ ẹ wá pèrè tẹ̀dí kẹ́sì pa àwọn tán tí mọ̀ pé kí ni ètò yìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹ o. tó Samuel Olúbáyọ̀ Ọlámídé MC tó gba skiyaski miskiyaski yagbayaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káfàtà oníjọba of ìjọba kingdom world icon of peace Dokita Olamide ojúlówó ọmọ ìyẹlẹ́jà tó dolóògbé nígboro ìlú Ìdèrè ìlú Ìdẹ̀ra
ní ẹkùn Ìbàràpá nípínlẹ̀ Ọ̀yọ́ níjọ́sí. èmi náà mo tún kí yín káàbọ̀ sórí ètò ǹjẹ́ ẹ ti gbọ́ fún tòní. ìkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá ni à ń pè bí níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. bẹ́ẹ̀ náà ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. a mọ̀ wípé ayé tó rẹwà náà la máa gbé lórílẹ̀‐èdè Nàìjíríà lágbára Ọlọ́run láti ìdìbò ọdún 2023 tí ó wáyé ní February 25 yìí. ayé tó rẹwà náà ni gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó máa gbé. ànígbáyé ìnira gbogbo tó ti di ìnira fún wa ní ọ̀padà dìrọ̀rùn. gbogbo nǹkan rẹ tó yẹ ká ṣe Ọlọ́run ó jẹ́ kó wá sí ìmúṣẹ. gbogbo àwa tá a fẹ́ ra mọ́tò Ọlọ́run ó pèsè mọ́tò fún wa. àwa tá a fẹ́ kọ́lé Ọlọ́run ó pèsè ilé fún wa. àwa tí a fẹ́ lálàáfíà Ọlọ́run ó pèsè àlàáfíà fún wa. gbogbo ẹ̀yin tó sì jẹ́ pé ọmọ lẹ̀ ń wojú Ọlọ́run ó pèsè ọmọ fún yín. gbogbo ẹ̀yin tó wá jẹ́ pé kókó owó yín ó ṣe bẹ́ẹ̀ kó lọ sókè ní gbogbo wa pátápátá okòwò wa kò ní rẹ̀yìn lágbára Ọlọ́run bá mi Èdùmàrè. ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí ní ka àwọn òròyìn ọ̀hún ní ràbájì gan ní kùnkẹ́lẹ́ tótótó ní tọ̀tọ̀rí ní fìrìgìdì fìyìn. bí ẹ bá ti wá ń gbọ́ àwọn òròyìn ọ̀hún bẹ́ẹ̀ bá dá sí ẹ má gbàgbé o wípé ẹ gbọ́dọ̀ tẹ̀lé àwọn ìlànà àti òfin wa. nínú ìwé ìròyìn Daily Post tí mo kọ́ wà láàárọ̀ yìí ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni mo sì ṣe bẹ́ẹ̀ tí mo lọ báyìí níbi tí ẹni tí ó jẹ́ kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá tí ó ti ń kìlọ̀ fún àwọn ní POS àti àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ará àtẹ̀bí tí ń gbé ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n yàgò fún títà àti ṣíṣe owó náírà wa ní ìṣekúṣe. kọmíṣánná àwọn náà ni ó sọ yìí pé pẹ̀lú àṣẹ eléyìí tí ó wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ àti àṣẹ eléyìí tí ẹni tí ó jẹ́ kọmíṣánná àgbà àti rìpẹ́tọ̀ àgbà ọlọ́pàá nílẹ̀ yìí Usman Akali Baba eléyìí tí ó fi léde náà ni ó sọ wípé gbogbo àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá tàpá sí òfin eléyìí tí ó ń dáàbò tí ó sì ṣe àkóso báǹkì àpapọ̀ ilẹ̀ wa gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ lọ́dún 2007 náà ni àwọn yóò máa ṣe bẹ́ẹ̀ tí àwọn yóò máa fi ṣìkún òfin gbé. wọ́n ní gbogbo ibikíbi pàápàá jùlọ àwọn ní POS náà ni kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n dẹ̀yìn lẹ́yìn à ń ta owó náírà ní fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti sọ. wọ́n tún fẹ̀sùn kan àwọn nílé epo wípé kí àwọn náà dẹ̀yìn lẹ́yìn títa owó náírà orílẹ̀-èdè wa Nàìjíríà fún àwọn ènìyàn. bí ẹ kò bá gbàgbé àjọ elétò ìdìbò ní ọjọ́ kẹta oṣù kejì ọdún 2023 náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti sọ̀rọ̀ lélẹ́yìí tí ó sì jẹ́ pé iléeṣẹ́ eléyìí tí ó ń bójútó ọ̀rọ̀ ìwà àjẹbánu ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn ẹ̀sùn míì àti ẹ̀ṣẹ̀ míì ìyún Independent Corrupt Practices and Other Related Offences Commission ICPC náà ni wọ́n ti fi ṣìkún òfin gbé ẹni tí ó jẹ́ adarí yìí manager First City Monument Bank eléyìí tí ó ń bẹ ní Òṣogbo fún ẹ̀sùn eléyìí tí wọ́n sọ wípé ní ṣe iná ló ṣe bẹ́ẹ̀ tí ó kọ̀ láti kó owó sínú ATM kí wọ́n lè máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n lè máa gbà pàápàá jùlọ owó tuntun orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti wá fi ṣìkún òfin gbé ohun ẹ dákun bẹ́ẹ̀ ṣe dákọ̀ eléyìí ẹ̀yin tẹ́ ẹ mú ti Àbújá náà ẹ dákọ̀ báǹkì yẹn gẹ́gẹ́ gan ẹ jẹ́ á mọ̀ wọ́n ẹ má dáàbò bo nǹkan tí ọ̀dà ẹni tó rólè tó fọwọ́ ra lórí olè náà tí ẹ̀gán jolè lọ ẹ ń bá rólè tí ò lè sọ orúkọ olè tí ẹ̀gán jolè lọ ajẹ́pọ̀ náà ní nǹkan míì nínú ajẹ́pọ̀ náà ní kọ́lọ́fì kan tó ń ṣe tàbí bẹ́ẹ̀ ń ṣe àpapín ẹni tí olú ilé ìfowópamọ́ tẹ́ ẹ rí Àbújá pé ó kó odidi 258 million sí àsùnwọ̀n tiẹ̀ tí ò gbé lọ àwọn ibi tó yẹ kó gbé lọ ẹ dákun ẹ̀ fún wa. máníjà báǹkì tó jẹ́ wípé 29 million naira ló kó pamọ́ tí ò ṣe ẹ jẹ́ àmọ́ máníjà báǹkì ọ̀hún ẹ má fọwọ́ wọ́ bò wọ́n lórí ẹ má daṣọ bò wọ́n lórí nítorí táàbà Yorùbá ní táàbà tí ojú bá ń ṣe pin táàbà yọ bá ká fi hàn ojú ò ní mọ̀ pé ohun tó ń ṣe kò dáa tó bẹ́ẹ̀ ni ló fi dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ìwà bí ọ̀pọ̀ lọ́wọ́ àwọn èèyàn ó sì ń tẹ̀ wájú nítorí nígbà tá a bá mú ẹni tó ṣiṣẹ́ ẹni tó rúfin tá a fojú ẹ̀ léde tá a foko ẹ̀ léde káwọn èèyàn ṣe yege díẹ̀ kọ́ mọ̀ pé kọ́ má rí ibì kankan wọ̀ mọ́
lórílẹ̀-èdè yìí àti níta gan ó má níbi kankan wọ̀ mọ́ ìgbà náà ni wọ́n tó mọ̀ ọ́ lọ́rùn. àwọn tó kù náà wọ́n ṣe jẹ́jẹ́ àmọ́gbà tá a bá ń dawọ́ bò wọ́n ìyẹn túmọ̀ sí wípé àwa tá à ń dawọ́ bò wọ́n àwa náà mẹ́bọ lẹ́rù nǹkan kan ó ń ṣe nǹkan kan sáwà gan fúnra wa ẹni tó sì gbépo lájà yóò bá lóun kọ́ lólè ẹ gbà fún gangan olè bàbá olè ni. Ọlọ́run ṣàánú wa orílẹ̀-èdè yìí lójú ìròyìn Kaftan Post tó jáde láàárọ̀ tòní ẹwọ́gilé ẹjọ́ táwọn gómìnà APC pè tako àtúnṣe náírà tí CBN ṣe kò lẹ́sẹ̀ ńlẹ̀ Malami ló sọ bẹ́ẹ̀. Mínísítà fẹ́tọ̀ ìdájọ́ lórílẹ̀-èdè Nàìjíríà amòfin àgbà Abubakar Malami ti rọ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè yìí láti wọ́gilé ìpè àwọn ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà tó tako ìlànà àtúnṣe owó náírà tuntun tí báńkì àpapọ̀ ilẹ̀ wa gbé kalẹ̀. Nínú ọ̀rọ̀ tó fi tako ìpè náà èyí tí àwọn agbẹjọ́rò rẹ̀ tí orúkọ wọn jẹ́ Mamu Magaji àti Tijani Gazali gbé kalẹ̀ ìjọba àpapọ̀ rọ ilé ẹjọ́ láti má ṣe kọbi ara sí ìpè náà nítorí tí kò lẹ́sẹ̀ nílẹ̀ bí tí wò mọ̀. Ìjọba àpapọ̀ ní ìpè àwọn ìpínlẹ̀ mẹ́ta kò kìí ṣe ìpè fún orílẹ̀-èdè àmọ́ ìpè láti gbógun ti ìjọba àpapọ̀ àti ẹ̀ka ìjọba tí í ṣe CBN lásán ni. Ìjọba àpapọ̀ yàtọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà wọ́n gbé ìpè yìí jáde nítorí wọ́n tako ìjọba àpapọ̀ lásán ni. Èyí ni ọ̀rọ̀ tí ìjọba àpapọ̀ sọ ọ̀sẹ̀ tó kọjá yìí ni àwọn agbẹjọ́rò àgbà láwọn ìpínlẹ̀ mẹ́ta pé ìjọba àpapọ̀ lẹ́jọ́ náà nígbà tí Abubakar Malami tó jẹ́ agbẹjọ́rò àgbà fún ìjọba àpapọ̀ jẹ́ olùjẹ́jọ́. Àwọn gómìnà mẹ́tẹ̀ẹ̀ta náà ni gómìnà ìpínlẹ̀ Kaduna, Zamfara àti ìpínlẹ̀ Kogi wọ́n sì jiyàn pé àfikún ọjọ́ 10 tí ìjọba fi lélẹ̀ kò lè tán ìnira tí ètò àyípadà owó náírà máa mú bá àwọn ará ìlú. Àwọn gómìnà mẹ́tẹ̀ẹ̀ta ń fẹ́ kí ìjọba àpapọ̀ jáwọ́ lórí fífi gbèdéke lé àyípadà owó náírà náà. Wọ́n ní lábẹ́ òfin tó de ìdásílẹ̀ báńkì àpapọ̀ Nàìjíríà CBN Act abala 20 ẹsẹ̀ 3 rẹ̀ fi hàn pé báńkì àpapọ̀ kò ní agbára bí tí wọ́n mọ̀ tàbí àṣẹ kankan láti fi gbèdéke ọjọ́ sí orí àyípadà owó tuntun ní orílẹ̀-èdè Nàìjíríà. Tí wọ́n fẹ́ kà sílé ìròyìn yìí ẹgbẹ́jọ́ ìròyìn Kaftan Post jáde láàárọ̀ tó ní lọ. Tọ́ ẹ jẹ́ ká tún ṣe bẹ́ẹ̀ ká wà lórí ọ̀rọ̀ olówó dé ọ̀hún kó tó ní pa kó lórí ẹ̀ ẹ̀jẹ̀ nǹkan méjì yìí àwọn báǹkì gbogbo yóò ilé ìfowópamọ́ nípínlẹ̀ Ondo yẹ wọ́n tilẹ̀kùn wọn o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìpínlẹ̀ Ondo ní àná alánà yìí ti ṣe ọjọ́ àlárúbá náà ni wọn ò rí ọ̀nà láti ṣe bẹ́ẹ̀ láti rí owó gbà láwọn báǹkì wọn gbogbo bí ó ti jẹ́ wípé àti ìlú Ondo tí ó jẹ́ olú ìlú fún ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ondo àti ìlà oòrùn Ondo tí ó fi mọ́ ìlú Àkúrẹ́ tí ó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ondo náà ni àwọn báǹkì gbogbo tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tilẹ̀kùn àwọn ilé ìfowópamọ́ wọn. Àwọn báǹkì bíi Zenith Bank, Access Bank, Polaris Bank, Wema Bank, Unity Bank, First Bank eléyìí tí ń bẹ ní Àkúrẹ́ àti olúùlú ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn ìlà oòrùn ìpínlẹ̀ Ondo náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ilẹ̀kùn wọn pa. Kódà ìwádìí tún fi hàn wípé Wema Bank eléyìí tó ṣí ní agbègbè Agboola nílùú Àkúrẹ́ náà lè jẹ́ pé àwọn ọlọ́pàá wọ́n kún bẹ̀ fọ́fọ́fọ́ ni ọpẹ́lọpẹ́ kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ kí wọ́n wà ńbẹ̀ náà ló jẹ́ kí wọ́n lè jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ fi ipá wọnú ilé pé ọ̀nà yẹn káwọn náà sá tiẹ̀ rí bẹ́ẹ̀ káwọn rí owó gbà ni wọn ò fi ṣe bẹ́ẹ̀ lè dá wàhálà sílẹ̀. Kódà wọ́n láwọn èèyàn láti aago 6:30 6:30 a.m. inú láàárọ̀ náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti dé wípé ọ̀nà yẹn káwọn sá lè rí owó gbà. nígbà tí wọ́n dé báyìí àwọn èèyàn bá ń jàgùdù wípé àníbi kémi náà wọlé kódà wọ́n nígbà tí ATM ti ń bẹ́ńtà tí ọ̀sánwó ní ẹ̀rọ ti ń pọ̀wó wá tí ọ̀pọ̀wó wọn wàhálà ṣe bẹ́ẹ̀ ó fẹ́ bẹ́ẹ̀lẹ̀ kọ́lọ́wọ̀n dákun kó ṣàánú. Bẹ́ẹ̀ sì ni lórí ọ̀rọ̀ owó ọ̀hún gẹ́gẹ́ bá Adepeju ti kà á lẹ́ẹ̀kan Malami náà ló sọ wípé nìkẹ́rin kọ́lọ́wọ̀n dákun kó ṣàánú wa. Bẹ́ẹ̀ sì rí ẹ má gbàgbé pé àwọn onídàájọ́ 2 ọ̀tọ̀ọ̀tọ̀ nílé ẹjọ́ tó ga jù lọ́lẹ̀ yìí náà ni wọ́n ti ṣe ìdájọ́ fẹ́ẹ́rẹ́fẹ́ ni temporary ni lórí pé kí báǹkì àpapọ̀ ilẹ̀ wa àtijọba àpapọ̀ kí wọ́n má ṣe bẹ́ẹ̀ kí wọ́n má sọ wípé gbèdéke ọ̀la yìí náà ni àwọn ó yọ ọwọ́ kílàǹkó owó tí ń kó gbá wọlé kúrò láwo ṣùgbọ́n tí bá rí ìjọba àpapọ̀ ti ní kí ni ilé ẹjọ́ ń sọ yìí láṣẹ. Àmọ́ ìbéèrè táwa fẹ́ béèrè ni pé sọ̀rọ̀ pé àwọn èsì amòfin àwọn èsì ṣe aṣòfin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wá tọkàntara àmọ́ àwa náà máa ń ka òfin àmọ́ sọ̀rọ̀ pé ojú táwa fi ń ka òfin ó yàtọ̀ sí ojú táwọn amòfin àtàwọn aṣòfin àwọn agbófinró tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi wò ó. Ẹ má gbàgbé
amòfin aṣòfin àti agbófinró ó di mẹ́ta àmọ́ ká wá béèrè àtàmòfin o àtẹ̀yìn aṣòfin o àtẹ̀yìn agbófinró o ṣé ó ní ẹjọ́ kan tí ilé ẹjọ́ gíga tó ga jùlọ lórílẹ̀‐èdè yóò láṣẹ lórí ẹ̀ láti dá tí ò ní jurisdiction lórí ẹ̀ bí àṣà wọn lórílẹ̀‐èdè yìí àbí we dey play ni. dey play. torí gẹ́gẹ́ bí ohun táwa mọ̀ níwọ̀nba òye tiwa ṣẹ̀wọ̀n káwọ̀ òye sàmòfin àìsàsòfin àìsàgbófinró àwa ń tiwa àtẹ̀lé òfin làwa jẹ́ ká rí i pé àtẹ̀lé òfin àti ìlànà àmọ́ àwọn òfin táwa náà kà ní ìwé òfin ṣé ó níbì kan tó jẹ́ wípé wọ́n sọ pé tó tílé ẹjọ́ tó ga jù lọ lórílẹ̀‐èdè yìí o tó bá dájọ́ lórí àwọn nǹkan báyìí ẹ má gbà á mi ì rí gbọ́. àbí ìjọba àpapọ̀ àbí you dey play ni. àbí ó yẹ ká béèrè. àbí kó jẹ́ wípé ó láwọn agbọn kan tó jẹ́ wípé ó níbi tí ilé ẹjọ́ tó láṣẹ dé láti dájọ́ torí àyíbàámọ̀ ó ṣe é ṣe kó jẹ́ pé àwọn àṣẹ kan wà tí ilé ẹjọ́ ò lè pa tí wọ́n lè pa lórílẹ̀‐èdè yìí ó ti wà ní ìwé òfin bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá mú òfin ẹ bá wa dá sétò tó bá tó àkókò àwọn lè má mọ̀ bóyá wà tá a mọ̀ ẹ̀yin agbófinró ẹ nílò àti ẹ kàn sọ pé tó agbófinró ni yín o kẹ́ ẹ dá sí kẹ́ ẹ dá sí pé ibi báyìí lẹ ti ń pè agbófinró sì ni yín o kẹ́ ẹ dá sí a fẹ́ mọ̀ bí wọ́n yẹ pé amòfin ni mí o ibi báyìí mo ti ń pè kẹ́ ẹ dá sí tó bá yẹ pé aṣòfin ni ilé ìgbìmọ̀ aṣòfin tìpínlẹ̀ ilé ìgbìmọ̀ aṣòfin kékeré aṣòfin àti ilé aṣòfin àgbà ní ẹ láǹfààní àti pè aṣòfin ni mí nílé aṣòfin àgbà ibi báyìí mo ti ń pè kẹ́ ẹ sì dá sí. káwọn aṣòfin àgbà má sọ ibi tí wọ́n ti ń pè. òótọ́ ni. aṣòfin àgbà ni mí aṣojúṣòfin ni mí àbí mo ti jẹ́ aṣojúṣòfin rí aṣòfin ìpínlẹ̀ mi mí ẹ má dàkọ̀ ìpínlẹ̀ rí kẹ́ẹ̀kan sọ fún wa bóyá àwọn ibì kan wọ́n ń bẹ̀ nínú ìwé òfin wa bẹ́ẹ̀ ni torí kọ́ má bàa come for you. àbí oyè wa. nínú àbí ọkọ̀ kan kàtọ̀dọ̀ ẹ̀ náà nínú ìwé ìròyìn Daily Post tí mo wà lórí ọ̀rọ̀ owó náà ni Ozekome náà lọ sọ pé àìrọ̀ o pé kí ọ̀rọ̀ owó àtúnyàwó yìí pé kò ṣàkóbá fún àwọn olóṣèlú àbí kò ṣàkóbá fún àwọn tí wọ́n fẹ́ ra ìbò irọ́ ni o kódà àwọn ló ṣàkóbá fún jùlọ nígbà tí Mike Ozekome lẹ́yìn tí ó jẹ́ amòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí the senior advocate of Nigeria tí ó sọ̀rọ̀ ó ní àtúnyàwó orílẹ̀‐èdè wa Nàìjíríà àti òfin ọ̀hún ó ní àwọn olóṣèlú tẹ́ ń wò ó ló máa ṣàkóbá fún wọn gan-an ó ní kódà ó ṣàkóbá fún gbogbo àwọn tó jẹ́ pé àwọn ń fẹ́ ra ìbò gẹ́gẹ́ bó ṣe wá sọ ó ní ọ̀rọ̀ owó tuntun àti ká máa ṣe pàṣípààrọ̀ owó tí báǹkì àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ṣe yìí ó ní kì í ṣe àwa tó jẹ́ mẹ̀kúnnù náà ló máa ṣàkóbá fún jùlọ ó ló ṣàkóbá fún àwọn olóṣèlú gan-an nígbà tó ń sọ̀rọ̀ òun lórí mọ́ọ̀mọ́wòrán lórí ọ̀rọ̀ ìdájọ́ ilé ẹjọ́ eléyìí tí wọ́n sọ yìí pé ní fẹ́rẹ́ńjógí kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n fi òté lé ọ̀rọ̀ pé ìjọba àpapọ̀ wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n ní sún ọjọ́ síwájú àbí wọ́n sún ọjọ́ síwájú gẹ́gẹ́ bó ṣe wá sọ ẹ wò dáadáa lọ́wọ́ yìí o kì í sẹ́yìn nìkan pé gbogbo wọn ló kàn nínú ìwé ìròyìn Daily Post ló wà láàárọ̀ yìí. lójú ìròyìn KAFTAN Post ìdìbò ọdún 2023 kò ní lulẹ̀ àti yanjú àwọn ìṣòro tó kojú wa àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC ló kéde bẹ́ẹ̀ àjọ tó ń ṣàkóso ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà INEC ti ṣe ìdánilójú pé ètò ìdìbò gbogbogbò ọdún 2023 yìí yóò wáyé gẹ́gẹ́ bí àjọ náà ti là á kalẹ̀ alága àjọ INEC ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu ló sọ ọ̀rọ̀ ìdánilójú yìí lákòókò tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn tí ó ṣe ìpàdé pẹ̀lú ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀
FEC ní olú ìlú ilẹ̀ wa Àbújá. Ó sọ pé àjọ INEC ti yanjú àwọn ìṣòro tó lè ṣe àkóbá fún un lákòókò ọ̀wọ́n gógó epo tí a wà yìí. Ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó ti ń ṣe àníyàn lórí bí ètò ìdìbò ọdún yìí yóò sì kẹsẹ̀ járí nítorí ọ̀wọ́n gógó epo bẹntiró àti ìṣòro àìtó náírà tuntun. Mahmood ní àjọ INEC ti ní ìdáhùn sí àwọn ìṣòro eléyìí tí ó lè dojúkọ lásìkò ètò ìdìbò náà. Alága àjọ INEC ní ìṣòro àkọ́kọ́ tí àjọ náà dojúkọ ní àìsí epo bẹntiró, ṣùgbọ́n àwọn ti ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹgbẹ́ awakọ̀ tí wọ́n sọ̀rọ̀ lórí àìsí epo bẹntiró nílẹ̀ yìí. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí àjọ tó ń rí sí ọ̀rọ̀ epo bẹntiró ti gbé ẹgbẹ́ kan kalẹ̀ tí yóò rí sí bí òpin yóò ṣe dé bá àìsí epo bẹntiró jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ọ̀jọ̀gbọ́n Mahmood ní iléeṣẹ́ NNPC yóò fún àwọn ní àǹfààní láti ra epo ní àwọn iléeṣẹ́ NNPC tó wà jákèjádò orílẹ̀-èdè yìí kó lè rọrùn wọ̀kùwọ̀kù láti gbé àwọn ohun èlò ìdìbò káàkiri ilẹ̀ Nàìjíríà. Nípa ìṣòro àìsí owó náírà, àjọ INEC àti báńkì àpapọ̀ ilẹ̀ yìí ti ṣe ìpàdé tí wọ́n sì fi dá àwọn elétò ìdìbò ilẹ̀ yìí lójú pé àjọ INEC kò ní ìdádúró olókan lásìkò ètò ìdìbò lọ́rọ̀ owó náírà. Mahmood ní gbogbo àkáǹtì àjọ INEC ló wà lábẹ́ àkóso báńkì àpapọ̀ CBN, nítorí náà kò sí bí ètò ìdìbò ọdún yìí yóò ṣe di dídádúró ní oṣù tí a wà yìí. tẹ́lifíkà sí lórí ìròyìn yìí ẹgbẹ́jú ìròyìn KAFTAN Post jáde láàárọ̀ tó ní lọ. A dúpẹ́ fún ìdánilójú wípé ètò ìdìbò wa bẹ́ẹ̀ni kò ní sí ìdádúró fún yóò sì wáyé. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Hallelujah. INEC àwa náà wá fi ń dá yín lójú gẹ́gẹ́ bí oníròyìn wípé àwa ò ní ti wá o nílé iṣẹ́ KAFTAN tẹlifíṣàn o a ṣe iṣẹ́ wa dójú àmì gẹ́gẹ́ bí oníròyìn. A sì ní já àwọn ọmọ Nàìjíríà kulẹ̀. A ní já àwọn ọmọ Nàìjíríà kulẹ̀. A ní figbá kan bọ̀ kan nú tó àìṣe àti ní bẹ̀rẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì rèé àwa náà wá rí i dájú wípé gbogbo bí ṣe ń lọ la máa bu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbọ́. Jákèjádò Nàìjíríà. Àwa ń rọ̀ yín àjọ elétò ìdìbò pé ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa. Tẹ́ ẹ bá rí màgòmágó kan ẹ tètè fi tó wa létí. Bẹ́ẹ̀ sì rèé gbogbo ẹ̀yin aráàlú pátápátá ẹ láǹfààní ẹ ní orí ọ̀fẹ́ láti bá dókítà Olamide sọ̀rọ̀ nígbà gbogbo àtòru. ẹ bèrè lọ́wọ́ àwọn tí wọ́n máa ń pè mí àwọn tí wọ́n máa ń pè mí lóru ẹ lè láǹfààní sọ́dọ̀ obìnrin kò lè tó bẹ́ẹ̀ torí kọ́lọ́wọ́n ṣàánú wa àmì ẹ láǹfààní láti pè láti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ láti bá mi sọ̀rọ̀ ní WhatsApp láti bá mi sọ̀rọ̀ ní Facebook ẹ bèrè kò sẹ́nìkan tó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ Facebook o Twitter o Instagram o TikTok o tó fi mọ́ WhatsApp tí n ò ní dá òun tọ̀hún lóhùn lójú ẹsẹ̀ bó ṣe nǹkan pọ̀ tó a rí dájú pa àdá yín lóhùn. Ẹ wá dákun bẹ́ẹ̀ bá ti rí ohunkóhun tẹ̀sí rí ẹ̀rí àrídájú bó ṣe fọ́nrán tàbí àwòrán bó ṣe àwòrán ẹ wá kọ́ ẹ fi ṣọwọ́ sí à àti ibi tó ti ṣẹlẹ̀ ẹ fi ṣọwọ́ sí à á rí dájú pé a ṣiṣẹ́ lórí ẹ̀ á sì gbé jáde bàbá jẹ́ pé nọ́mbà ní bá ń ro yín lójú àti nọ́mbà rèé Dokita Olamide ní gbogbo bẹ́ẹ̀ sì rí ẹ wò tẹ́ bá ti wo KAFTAN TV Yorùbá lórí Twitter lórí Instagram lórí Facebook lórí YouTube kò sígbàkúgbà tẹ́ ẹ bá fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí a táà dá yín lò kódà àwọn yẹn ní ojú òpó Facebook wa gan àwọn èèyàn kan máa kí wa good morning o a tún dáhùn bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà kíkí kọ́ ni à ń wá bí èsè ẹni nǹkan tẹ́ ẹ fẹ́ sọ àmọ́ béèyàn tún kí a tún dáhùn agbára Ọlọ́run wá sì jẹ́ pé nọ́mbà Dokita Olamide lẹ́ ń wá 080 34 86 53 42 ẹ gbọ́ dáadáa 080 34 86 53 42. Lórí ọ̀rọ̀ eléyìí tó ti di rogboróṣọ lójú òpó ayélujára Twitter báyìí a ní ẹnìkankan gẹ́gẹ́ bí ààyò tàbí ẹgbẹ́ òṣèlú kan gẹ́gẹ́ bí ààyò. INEC ló sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ òun náà ló sì wáyé níbi ó ti jẹ́ pé INEC yún àjọ elétò ìdìbò wa iná ló tẹ like ó fẹ́ràn ọ̀kan lára àwọn ohun tí olùdíje nínú ẹgbẹ́ òṣèlú AAC Ọmọyẹlé Sowore tó kọ
ní ojú òpó Twitter rẹ̀ níbi tí tó ti pe ẹni tí ó jẹ́ olùdíje lẹ́gbẹ́ òṣèlú Labour Party èyí Peter Obi tó ti pè ní ẹni tó kàn láǹfààní lásán lórí ọ̀rọ̀ tí Peter Obi sọ lórí àtúnyà owó orílẹ̀-èdè wa Nàìjíríà. Ní kò pẹ́ náà ni wọ́n rí tí àjọ elétò ìdìbò tí wọ́n fẹ́ràn ní wọ́n tẹ láìkì làwọn èèyàn bá yarí pé ó dàbí ẹni wípé INEC o wọ́n ti ń tẹ̀lé ẹgbẹ́ òṣèlú kan àbí kìíní kan lóòóná lójú tèmi INEC èèyàn ní bẹ́ẹ̀ wọ́n lè láìkì kò sí àmọ́ torí wípé wọ́n jẹ́ àjọ tó rí sí ètò ìdìbò ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó lè jẹ́ káwọn kan máa wò pé bóyá wọ́n ń ṣègbè wọ́n ti wá fi ọ̀rọ̀ léde pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ àwọn sì fi dá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé àwọn ò ṣègbè lẹ́yìn ẹgbẹ́ òṣèlú kankan tàbí lẹ́yìn ẹnikẹ́ni tó jẹ́ olùdíje kódà wọ́n tún wá fi léde wípé àwọn ó ṣèwádìí lórí bí ọ̀rọ̀ láìkì ọ̀hún bó ṣe wáyé pé tó bá tẹ̀ jẹ́ pé nìkan ló di yìí dì sí lára àwọn tí ń darí ojú òpó òun wípé ìtìyà tó tọ́ ló wà fún un. Bẹ́ẹ̀ sì rí nípínlẹ̀ Ògùn gbogbo ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ògùn oríire dé bá yín níbi ìjọba ìpínlẹ̀ Ògùn bí wọ́n ti fi orúkọ gbogbo àwọn alága àwọn akọ̀wé àti ìgbìmọ̀ tí ó máa darí ẹ̀ka ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn bí wọ́n ti fi léde ìyún Local Education Authority Dàpọ̀ Abíọ́dún tó jẹ́ gómìnà yín náà ló ti buwọ́ lò ó ló sì jẹ́ pé ẹni tó jẹ́ akọ̀wé fún ìpínlẹ̀ Ògùn lánàá ìyún Tòkunbọ̀ Tàlàbí náà ló sọ pé gbogbo àwọn orúkọ oníjọba ìbílẹ̀ 20 tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún náà ni wọ́n ti fi léde tẹ́ ẹ bá wò dáadáa àwọn ìjọba ìbílẹ̀ ọ̀hún iye àwọn tí wọ́n yàn àwọn bí wọ́n ṣe yàn wọ́n alága wọn o kìíní kan kódà ẹ̀rí nọ́mbà wọn ń bẹ lẹ́ka ètò ẹ̀kọ́ àwọn tẹ́ mọ̀ lọ bá níjọba ìbílẹ̀ yìí wọ́n ti fowókọ wọn léde ẹ wojú ìwé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí ẹ̀rí gbogbo ẹ̀ ń bẹ ẹ̀yin tẹ́ ẹ sì ti apply náà tẹ́ ń wo pé ṣé ó kọ mí yọ àbí ọ̀yọ́ ẹ wo inú ìwé ìròyìn ẹ bà ń bẹ ẹ jẹ́ àdókè lọ́hùn tàbá padà dé ká máa gbé pé àwọn èèyàn gan ti ń pè wọ́n ti ń pè à ń lọ à ń bọ̀ àti ìdè. ó ń bọ̀ lórí ìkànnì KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá kan orísun kan ayẹyẹ kan Ifẹ̀ òòyè Ifẹ̀ òòdáyé ibi ojúmọ́ ti mọ́ kárí ayé kò ga kò bẹ̀rẹ̀ ni wọ́n ń kí wọn nílẹ̀ òòyè kò ga kò bẹ̀rẹ̀ ni wọ́n ń kí wọn nílẹ̀ òòyè. tó ẹ káàbọ̀ padà látòkè lọ́run àkókò rẹ̀ fún yín láti máa pè wọlé àwọn èèyàn sì ti ń pè wọlé ẹ wá tẹ̀lé àwọn òfin eléyìí tí àjọ là kalẹ̀ ẹ ṣeun adúpẹ́ ẹ rí ẹ káàárọ̀. ẹ ṣeun ẹ káàárọ̀ sà. ẹ ṣeun bàbá wa. ọ̀rọ̀ náírà yìí wọ́n tó dáa jù àfẹ́tẹ́lẹ́ yọ pàdé ọmọ yẹn kó lè tẹ̀lé ní abẹ́bẹ́lá orílẹ̀-èdè ilẹ̀ náà wà láti ìjọba àpapọ̀lẹ́ àti kẹ́lẹ́kẹ́ni. Ṣẹ́bá ní àtẹ́láfẹ́ ìjọba tó ń pa wípé amúgbèdéke wá fún un. Owó tí ààrẹ ìjọba ń báńkì àìsàn ní kéde àlòkù yẹn mọ́ta pílẹ̀tì ìgbòho kí lábẹ́ mọ́ náà. Ọlọ́run kí láwùn kó sálọ wa lórílẹ̀-èdè Nàìjíríà ni o. Bẹ́ẹ̀ máa gbọ́ wọn gba tó jẹ́ èèyàn sí irú mi tá à ń dá sẹ́tò yìí tàbí ní Nàìjíríà lápapọ̀. Ẹ má jẹ́ ká gbé ọ̀sẹ̀ pé o. Tó bá di fúgè jẹ́ ẹ̀fẹ́ rẹ̀ onítọ̀ àwọn ọ̀nà Ọlọ́run mi. Torí ètò táwọn ọba wa nẹ́fẹ́ ní ìjà lórí wa lóde tòlé yìí. Ètò ìsinmi balẹ̀ lásán. Ẹ má jẹ́ àgbẹ̀ ọ̀sẹ̀ pé Ọlọ́run yẹn fún ẹ̀jẹ̀ ká fún fàdúrà. Ọmọ ètò kò ní mọ ọdún báyìí lọ. Nínú ìlera ìdẹ̀kùn ní ń bọ̀. Gẹ́gẹ́ Ọlámídé náà ti tẹ́ pé ilẹ̀ máa lè ṣúrí ìṣúra. Lẹ́yìn ìlera nínú tẹ̀lé. Lágbára Ọlọ́run ní fara lé wa. Àbí àwọn ògbà ló lébi Ọlọ́run bá ṣe sẹ́yìn tó parí ètò ìjà. Ọlọ́run tẹ́ lẹ́sẹ̀ rí. Ọlọ́run jẹ́ kẹ́ jù báyìí lọ. Ọ̀gbọ́n láàmú. Ẹ ṣeun sà. Ẹ ṣeun bàbá. ẹ lé ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Ẹ kú sọ́ọ̀. Ẹ ṣeun sà. Mo kí sáàbù dáadáa. Ẹ ṣeun bàbá wa láti ṣe. Ọmọ gbúdìrì náà. Ẹ ṣeun adúpẹ́ o. Yóò dára fún ọ. Àmín. Bàbá mi láyé mọ̀ tó sọ lọ́sọ̀ sọ. Ẹ káàárọ̀ sà. Ní Òṣogbo ń bì. Yes sir. Ilé àwọn tí wàá kí ọmọ wa náà.
Adepeju. ẹ ṣeun sà. Ẹ kú ètò. ẹ ṣeun. Ẹ mọ̀ ètò ṣe lágbára Ọlọ́run. àmín àmín. Ẹ ní ṣiṣẹ́ lágbára Ọlọ́run. àmín sà. Ẹ sì bá kí àánú àti Ọpẹ́yẹmí Abúsọ̀lá. wọ́n á gbọ́. Ẹ̀yin náà ta àmà náà náà ọlọ́jọ́ dára fún yín o. àmín. Ẹ̀rí ìdánilẹ́kọ̀ọ́ fẹ́ sọ ọ̀rọ̀ nípa owó tó wà lẹ́bí ìṣúná nù. Owó àti ọ̀rọ̀ epo kankan náà ló wà nílẹ̀ báyìí. Ṣùgbọ́n nípa tó wó bá àbárówó náà lè répo. Owó kọ́kọ́ ṣe pàtàkì náà. Ṣé rí díẹ̀ kan àwọn fẹ́ sọ ni pé wọ́n fi kó ọjọ́ o, wọ́n fi kọjọ́ o. Àwọn mánéjà báàkì ni kó bá mójútó. Àwọn ọjọ́ wà náà tí wọ́n ń dà wá láàmú. Ọ̀pọ̀lọpọ̀ là ń gbọ́ tí wọ́n ní wọn kó rẹ̀ sí báǹkì. Káwọn ẹgbẹ́ tó sí lágbèéká tí wọ́n ń retí owó tí wò dẹ̀ fún ọ lówó yẹ. Ẹjọ́ gba 2,000 tí ó fẹ́ fẹ́ra jẹ. Ẹni tó gba 5,000 tó fẹ́ra jẹ dé tí wò fún. Ìyẹn kú rí bẹ́ẹ̀. Àwọn ìjọba ní kẹ́lá wa bẹ̀. Àwọn tó wà ní ìgbàlódé ètò láti bá mójútó wọn. Gbogbo àwọn EFCC kankan wọn yẹ kó bá mójútó wọn. Láti lè jẹ́ kí wọ́n bá sanwó dáadáa. Láì ṣe yẹn, àbá àfihàn ọdún mẹ́wàá kan yóò fi máa dà láàmúlò ọlọ́run wà pẹ̀lú ní ìdára fún yóò. ẹ ṣeun bàbá. ẹ lé ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ mọ̀ káàárọ̀. ẹ ṣeun sà. yóò dára fún yóò. orúkọ tèmi ní Israel Adéwùmí láti ìpínlẹ̀ Niger. ẹ káàárọ̀ sà. agbára lọ ẹ̀rọ ànúgbà ọbẹ̀ rẹ̀ dúró tì yín o ọlọ́run ó wà pẹ̀lú yín. ààrẹ mo kí ọ ṣé o lọ́wọ́ yín o ẹ ṣé gan ọlọ́run dúró tì yín ọlọ́run wà pẹ̀lú yín. lẹ́ni ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nísìnyí àdúrà ní fẹ́. ààrẹ mo bá sọ kíní kan mo lọ sí báàkì ní Kòtòngóra mo sì rí olówó tí ó wọlé ó sì ti wọlé báyìí. Ó gbé báàgì wọlé náà ó sì tún gbé báàgì ó tún gbé jáde àwọn akáàtì tò láti àárọ̀ 6 o'clock títí di ọ̀lẹ́ ó sì gbé báàgì wọlé wọ́n sì tún bá kó new naira note wọ́n bá kó sínú ẹ̀ ó tún kó jáde lọ. ṣé àbọ̀ fìyà jẹra wa báyìí ṣé bóyá lọ́bọ̀ ṣe tó sílẹ̀ tí ò ṣe àwa láti ìyà jẹra wa àwọn òṣòlóòtọ́ mọ́ ó ní nǹkan tó ti fi julẹ̀ nínú báǹkì ó jẹ́ tó kó tó di pé wọ́n ru owó sínú báǹkì tí wọ́n gbáàjì fún un tó tún gbé jáde òun náà tún lọ tàǹtà wọ́n lọ́ọ́ bá kó sàánú wa ní òṣòlóòtọ́ ní Nàìjíríà mọ́ lóṣù tó fi àkókò ti àwọn INEC gẹ́gẹ́ bó ṣe ṣèlérí fún wa wọ́n jẹ́ kí ìlérí wọn ṣe kó má dàbí ti òkè ọ̀hún lọ́dọ̀ pé àwọn ṣe kọ̀ǹpútà ló sì tẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ló sì tẹ̀ tó bẹ̀rẹ̀ sí fún wa. ẹ ṣe bàbá ẹ ṣe àdúpẹ́ ẹ lé ẹ káàárọ̀. hello. ẹ pè tó. ẹ ṣeun ẹ káàárọ̀ sà. Akínbámidélé lórúkọ mi láti ilẹ̀ Olújì. ẹ ṣeun bàbá ìtẹ̀wájú sà. ẹ fi kẹrí ọ̀rọ̀ owó yìí tí abáníkà fojú wo dáadáa kò kì í ṣẹ̀bi àwọn ní POS ní báǹkì àwọn tó wà ní báǹkì àwọn náà fi àkókò yìí tó fi ń tún ara wọn ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní báǹkì wọn yẹn lóòrùn lọ́ fi ń gbéra nígbà tí ọ̀nà àbáyọ wá yọ fún wọn láti lè rí ọ̀nà àbáyọ táwọn náà fi dí àwọn gbèsè wọn yẹn òun náà làwọn náà ṣe wá di bẹ̀yẹn mú. sẹ́rí nígbà tí olówó kan bá sọ fún mánéjà mo ní 20 million cash sínú ilé kò fẹ́fẹ́ níbẹ̀ tí a bá ní cash tó pọ̀ nínú ilé ṣùgbọ́n nígbà tí ìrora ọlọ́gbẹ́ pàjáwìrì ní kán kó owó wọlé o kán bá lè rí gbà ó ẹni tó dẹ̀ lówó dẹ̀ rí ó dẹ̀ ní ìdí owó tuntun nítorí pé ó ní ibi tó fi kó yẹn pamọ́ sí ìgbésẹ̀ tẹ́lẹ̀ mánéjà yọ mo ní 20 million sí ilé màá kó fún ẹ màá fọ ní 3 million bámi kó 17 million jáde mánéjà dẹ̀ mẹ́gbọ̀n ń bẹ̀ jẹ́ 1.5 million nínú báǹkì ó dẹ̀ mẹ́jọ kò sẹ́ tó mọ kóhun tó mọ wá bèrè ẹjọ́ lọ́wọ́ fún láti mọ̀ nàbáyọ láti ṣe é ní pẹ̀lẹ́kùtù àwọn ará àtà ló mọ jẹ̀yà ẹ̀. nígbà tí owó wọ̀nyí ààrẹ nìkan tó kó cash brand new currency 1 million fún ẹni tó ń bá ṣe POS ní gáràjì ibì kan àwọn ní POS ló bẹ̀rẹ̀ sí dispense out. so ní ibi tí ọ̀rọ̀ Nàìjíríà yìí wà ni pé kí Ọlọ́run fi aláàánú kó fi ràn wá lọ́wọ́. olówó ń fowó ṣòwò láàárín àwọn mẹ̀kúnnù ní ọ̀dà dídé lọ́wọ́ ẹni tí ò ní làwọn ti gbà fún àwọn tó ní. so bí ọ̀rọ̀ àwọn oní POS yẹn kì í ṣe bí wọ́n àwọn oní POS yẹn àsìkò tí wọ́n lè ṣiṣẹ́ nìyí tí wọ́n lè jèrè nítorí pé wọn ò ní pẹ́ face one out. otherwise ní cashless policy yìí kò yẹ kó mọ̀ tí ọdún 5
ó tó bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ múlẹ̀. tọ́ ọ̀dà ṣùgbọ́n bàbá ti gbọ́dọ̀ pàjáwìrì kò sí ẹgbẹ́ ìjọba ojúmọ̀ ṣe àwọn náà wọ́n lọ ra àwọn yẹn ni àwọn náà wọ́n fẹ́ lómi ìlú tó bá wọn gbé jáde ni tó ọlọ́run ràn wọ́n lọ́wọ́. àmín ẹ ṣeun àdúpẹ́ yóò kú dáa. ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sà. láti tó gbé tóbi lójú ń pè àti àlàbá. yes sir láti Sokoto ẹ ṣeun bàbá wa pásítọ̀. ẹ̀mí ló kí dókítà àti Adepeju. ẹ ṣeun sà. bàbá. ẹ mọ̀ mọ́ ṣe lágbára ẹ náà. àmín àmín. lẹ́yìn bí tá a bá dé sí ẹ̀ sájà mọ́ gbàdúrà. orí nǹkan tá à ń fojú nípa ọ̀rọ̀ owó yẹn kì í ṣe nǹkan tó dára. ṣùgbọ́n mọ̀ pé ọlọ́run kan bẹ tó lè jà fún àwọn mẹ̀kúnnù. mo pe ìyá mi nílé nílùú Ọ̀yọ́ ọmọ Ọ̀yọ́ ni mí. ìyá àgbàlagbà kò sí owó ibi ń pa wọ́n. asẹ́ǹdì sí àwọn olówó yẹn gbà. ṣùgbọ́n mọ̀ ọkọ lọ́rùn bẹ̀. nínú ìjẹ́ ìta wà ń bí ta súnmọ́ra wà ń bí báyìí owó yẹn bẹ́ẹ̀ tí wọ́n kó síbẹ̀ tí wọ́n ń nà. àwọn ọmọ Nàìjíríà fi ń jìyà lọ́wọ́lọ́wọ́ báyìí. kìí ṣe pé ìtàrùsọ ẹ bá dé bẹ́ẹ̀ ọ wà ń bẹ bìbá fẹ́ kó kalẹ̀ lẹ̀ tí wọ́n ń ta fún àwọn ọmọ Nàìjíríà. ní nìjẹ́. ẹgbẹ́ sájà máa gbàdúrà Ọlọ́run bẹ̀ Olúwa gbà wá ẹ bá bọ̀. ẹ ṣeun àdúpẹ́. ọ̀gá ọ̀rọ̀ rèé wọ́n ní owó ọ̀hún táwa ń wá ká ń bí orílẹ̀-èdè míì sì lówó wa wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ wọ́n sì ń tà fún wa a ní lè gbé ìpè mọ́ nítorí àkókò ti lọ fún bàbá wa tí wọ́n sọ wípé àwọn ní POS ọ̀jẹ̀bí bàbá bẹ́ràn wí ká bẹ́ràn wí ni tí o bá kọ̀ láti rà á ní báǹkì tí gbogbo wa bá kọ̀ láti rà ní báǹkì ṣé báǹkì ò ní padà fún wa ni àwọn tí wọ́n sì ń tà ní òun náà la fi sọ pé àwọn tí wọ́n ń tà ní báǹkì tọ́ àárọ̀ lọ dà bẹ́ẹ̀ ni wọn ò mọ̀ sán ní ogún ọdún àjẹyàn lọ́wọ́ fẹ́rífẹ́rí àní ìjù báyìí lọ lórí ètò oúnjẹ ti gbọ́ títí ọ̀la tá ó pàdé lémi ọmọ yín Adépeju Adegbite ọmọ nípìnlẹ̀ Ọ̀ṣun dágbére pé ká tún fìrè àtayọ̀ pàdé ó dàbọ̀. a tún pàdé láago 3 sáago 4 ẹ sì pàdé ẹ̀ láago 7 sáago 8 lónìí olónìí yìí ẹnìkan pé náà ló jẹ́ ẹ̀bùn tí ò tí ì gbẹ̀bùn rẹ̀ lórí ètò Ṣọ́wọ́nyá ọ̀rẹ́ rẹ̀ ni pé mo ti padà rí mẹ́sẹ̀ẹ̀jì wọn á fi ẹ̀bùn wọn náà ránṣẹ́ lágbára Ọlọ́run títí aago 3 sáago 4 tààtùnjọ pàdé àtàgò 7 sí 8 tààgbàdé ó ṣe kí ni o. ó dàbọ̀. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbalẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní